Ọ̀rúnmìlà ní ọ̀yẹ̀ rùsùrùsù adífáfọ́kù eléyìí tí ń sọdẹ lọ sóde ọ̀run. Èdè méjì mẹ́ta ni Ifá máa ń lò téèyàn bá ń tibì kan lọ síbì kan, torí pé òkúta ni, igi ni, omi ni, gbogbo àwọn nǹkan tí à ń sọ̀rọ̀ yìí tá à ń dárúkọ tó wúlò fún wa nílẹ̀ káàárọ̀ òjíire tá a lè fèdí abínibí wa pè é ara iṣẹ́ Ọ̀rúnmìlà ni. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo kí gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń pè mí nítorí iṣẹ́ eléyìí tí a ṣeré kọjá tí a fi ṣe ọ̀rọ̀ sí sáyẹ̀nsì Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ló wò pé báwo ni ìmọ̀ ìjìnlẹ̀ àbí gbogbo tí ẹ̀ ń gbé kalẹ̀ báwo ló ṣe wà nínú Ifá, ṣé pé ó wà níbẹ̀, ó tún jù bẹ́ẹ̀ lọ. Torí pé tá a bá wo ọ̀rọ̀ tí sáyẹ̀nsì Yorùbá ń ṣe, iṣẹ́ tí wọ́n ń ṣe akíkanjú iṣẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n sì ń ṣe lọ́pọ̀ ìgbà tí mo bá ń rí i máa ń wú mi lórí púpọ̀, nítorí pé ilé ayé yìí oníkálukú lolódùmarè ní àdámọ̀ ìrìn àjò ń tọ́ dámọ̀. Téèyàn bá ń ṣiṣẹ́ tí ó bá ti fi ìròrí tẹ̀sìn, tí ó bá ti fi ìfẹ́ ẹ̀sìn, tí ó bá ti fi kúnrí àjò yẹn, ẹ rí i pé ó máa ń sọ ènìyàn dolórúkọ rere lẹ́yìn wá ọ̀la. Torí pé ká tó wo nǹkan kan pé orúkọ wo ni kó jẹ́ ohun tá a máa pe kinní yìí lédè abínibí tiwa, iṣẹ́ ńlá nírú ẹni bẹ́ẹ̀ ń ṣe o. Nínú àwọn iṣẹ́ tí Ọ̀rúnmìlà wálé ayé wá ṣe, nínú àwọn pàtàkì Ọ̀rúnmìlà nílẹ̀ káàárọ̀ òjíire, iṣẹ́ tí sáyẹ̀nsì Yorùbá ń ṣe yẹn. Torí pé òkúta ni, igi ni, omi ni, gbogbo àwọn nǹkan tí à ń sọ̀rọ̀ yìí tá à ń dárúkọ tó wúlò fún wa nílẹ̀ káàárọ̀ òjíire tá a lè fèdí abínibí wa pè é ara iṣẹ́ Ọ̀rúnmìlà ni. So nínú aspect iṣẹ́ tí Ọ̀rúnmìlà wá ṣe láyé, ìní sáyẹ̀nsì Yorùbá ni wọ́n mú òpópónà kan níbẹ̀ tí wọ́n ń tọ̀. Ẹ rí i pé lórí àwọn ẹ̀kọ́ tá a ti ń kọ́ra wa sẹ́yìn, mo ti sọ̀rọ̀ lórí èdè tó bí òjò ń pa mí, pé kí ló ta fi ń pè ní òjò pa mí, ìdí tó fi wáyé bẹ́ẹ̀ tó fi jẹ́ pé bẹ́ẹ̀ la ṣe ń pè dọ̀là pé òjò yẹn pa mí lánàá o, ṣe bí ẹni tójò bá pa ṣe bó irú ẹni bẹ́ẹ̀ yẹ kó kú ni. Ṣùgbọ́n òjò ń pa mí bá a ṣe ń sọ láti gbà jíbìjí yẹn wá là ń sọ dìsìn, òjò àná yẹn pa mí gan o. Ó ní tó bí tọ̀rọ̀ yẹn tí ó fi ń wáyé, kí àwọn aláàbò ẹ̀kọ́ kí wọ́n má sọ pé àwọn bàbá wa wọ́n ti tàn wá nínú èdè jìnnà nígbà tí wọ́n bá ní òjò ń pa mí, so ẹbẹ́ ni tójò bá pa ṣe bọ́ yẹ kó kú ni. Ọjọ́ tẹ́lómi bá mu kùlù rẹ̀ ó lè sọ bẹ́ẹ̀ tí ó tó wá sórí afẹ́fẹ́, òun lòun ní fóònù òun o, òun lòun sì ra dátà òun sì lè fi ṣe nǹkan tí ọba wu òun. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní content creator tá à ń sọ rẹ̀ yìí, ogun tó ti dá sínú ayé ọ̀pọ̀lọpọ̀ míì, irú ẹni bẹ́ẹ̀ ò lè bọ́ ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ló sì la ẹlòmíì nínú ayé. Èmi fà àkókò ìmọ̀ tó fi ń kí sáyẹ̀nsì Yorùbá pé kí wọ́n má jẹ́ kó sú wọn, kí wọ́n má jẹ́ kí ọrẹ wọn. Tún jẹ́ kí n tún mú kan wá. Nígbà tí Ifá sọ nínú ọ̀yẹ̀kú òun rosùn, Ọ̀rúnmìlà ní ọ̀yẹ̀ rùsùrùsù adífáfọ́kù eléyìí tí ń sọdẹ lọ sóde ọ̀run. Èdè méjì mẹ́ta ni Ifá máa ń lò téèyàn bá ń tibì kan lọ síbì kan. Ifá lè lo èdè pé ènìyàn ń sọdẹ láti ibì kan lọ síbì kan, ènìyàn ń ṣe òwò láti ibì kan síbì kan, ènìyàn ń ṣe awo láti ibì kan síbì kan, ènìyàn ń lọ sí oko àlérò lọ́dún láti ibì kan síbì kan. Ẹ wo gbogbo àwọn àkàálẹ̀ ọ̀rọ̀ tí mo ká sílẹ̀ yìí, Ọ̀rúnmìlà máa ń lò ó láti fi ṣe àkàwé ìrìn àjò tẹ́nìkan bá fẹ́rìn láti ibì kan lọ síbì kan. Nígbà tí fún bí àpẹẹrẹ tí Ifá bá fẹ́ sọ nípa ẹmọ́, ṣe pé ẹmọ́ ó ní ṣe pẹ̀lú pé inú oko sínú oko ni. Ifá jẹ́ kó wá pé ẹmọ́ o, ẹ̀tà o, ọ̀yà o, òkété o, ó ń lọ sí oko àlérò lọ́dún. Láti ibi oko sí ibi oko ni fó fi ṣàkàwé tí ń jẹ́ ẹranko. Tó bá jẹ́ pé ènìyàn tó bá jẹ́ babaláwo tí rẹ̀ níbẹ̀ bá tún jẹ́kọ̀ọ́, Ọ̀rúnmìlà lè lò ó pé ó ń ṣawo láti ibì kan síbì kan. Ọ̀rúnmìlà máa ṣawo látàpá òkun lọ ọ̀là méjì tọ̀sà. Ọ̀rúnmìlà máa ṣawo lọ sí fi àkànlú bẹ́bẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ lórí ti ṣòwòṣòwò, pàápàá jùlọ tó bá jẹ́ bí obìnrin tàbí tó bá jẹ́ ẹni tó jẹ́ pé ńgbà tá a fẹ́ ṣe ìtúpalẹ̀ ọ̀rọ̀ yìí, ó wá ní í ṣe pẹ̀lú pé kátàkárà tó jẹ́ pé gbogbo ẹ̀ padà yọrí sí bí pé àti inú ẹ̀ alówó lọ́wọ́, òwò ṣíṣe ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tòkú, eléyìí tí mo fẹ́ tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ lónìí pé òkúta,
òkúta òkúta kí ló bí èdè òkúta, ibo ni Ifá ti mú èdè òkúta jáde, bí sáyẹ̀nsì Yorùbá náà ṣe mú gbogbo ohun tí ń jẹ́ àwọn ọ̀rọ̀ ìjáde lénìí. Inú mi sì dùn nítorí pé bí sáyẹ̀nsì bá fẹ́ sọ àjọrò ni, ayé ò dìjọ rò pé ẹ jẹ́ ká gbé kinní yẹ̀ wò, bó tilẹ̀ jẹ́ pé nígbà yẹn, nígbà jímìjì, nígbà t'Ọ̀rúnmìlà ti ṣiṣẹ́ ìmọ̀ Ọ̀rúnmìlà, òye Ọ̀rúnmìlà, ṣe mọ̀ pé ọgbọ́n, ìmọ̀, òye mẹ́tẹ̀ẹ̀ta yìí ohun ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kénìyàn tó lọ́gbọ́n, kó tó lóye, kó tó tún ní ìmọ̀, iṣẹ́ ńlá nírú ẹni bẹ́ẹ̀ ó ṣe o. Ọ̀rúnmìlà ní ọgbọ́n lọ́gbọ́n alára, ìmọ̀ ni máa jèrò, òye dòye ọwọ́ àràngún àga. Ṣé ẹ ti rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ nífá ṣe ìpín yìí? Ọgbọ́n alára lè ní, ìmọ̀ ajèrò lè ní, òye ó lè jẹ́ tọwọ́ àràngún àga. Adífá fún Ọ̀rúnmìlà, bàbá ní ó tẹnà sínú ọmọ rẹ̀, bàbá ní ó tẹnà sínú ọmọ rẹ̀ láti máa fi ṣèwúlò fáyé. Ọ̀rúnmìlà tá à ń sọ nípa rẹ̀ yìí, gbogbo tí wọ́n jẹ́ ìmọ̀, ọgbọ́n, òye yìí, Ọ̀rúnmìlà tẹ ọ̀nà yẹn sínú akápò ni babaláwo ṣe ń jí akéré finú sọgbọ́n. Bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ, Ọ̀rúnmìlà sọ nínú ọ̀rọ̀ ẹ̀ nínú Ọ̀yẹ̀kú Tòun ti Rosùn, ó ní ọ̀yẹ̀ rùsùrùsù adífá fún òkú eléyìí tí ń sọdẹ lọ sódì ọ̀run. Wọ́n ní kí òkú, wọ́n ní kó rúbọ, òkú rúbọ o. Nígbà tó kú tó sì rúbọ, ẹran tó kú pè tó jáde, bí òkú ṣe rí ẹran yẹn tó ta ọfà mọ́, tó kú ta ọfà mọ́ ẹran yẹn, ẹran tó kú ta fà mọ́ yẹn ni wọ́n ń pè ní òkúta, òkúta ọfà. Ṣé a mọ̀ pé bí a bá ju nǹkan, ohun tá a ju yẹn, iṣẹ́ kan la fẹ́ kọ́ lọ sí. Láti bí ẹran tó kú ta lọ́fà, òkú ò tètè mọ̀ pé n ti ń bẹ́lẹ̀ òkúta ni, ẹran ló pè nígbà tí ọ̀sọ́dẹ rí. Òkú ọ̀sọ́dẹ rí, òkú sì fẹ́ lọ sí òde ọ̀run. Òde ọ̀run tí òkú sì ń lọ, kò sí òkú lóde ọ̀run, alààyè èèyàn ló wà. Ilé ayé nìkan ìníkú wà. Ní Ifá fi sọ pé àṣà ayé ni kú wa, kò sí kú lọ́run. Ènìyàn ò ní kú lóde ọ̀run, ohun gbogbo ní ó padà dá láàyè. Bókú bá wá lọ sóde ọ̀run, tó bá rí ẹran tó bá ta lọ́fà, a jẹ́ pé òkúta ẹran ni, kì í ṣẹran tí ó kú. Láti inú èdè ní tó kù ṣe yìí, iṣẹ́ tó kù ṣe yìí ni ti ń jẹ́ òkúta, èdè òkúta, òkúta lọ́fà. Béèyàn bá ta ọfà mọ́ òkúta nígbàgbà, òkúta ò ní kú. Ní tó bí òkúta nìyẹn. Ni mo ṣe tó ń kí sáyẹ̀nsì Yorùbá pé ẹ kú iṣẹ́, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Mo kí Àròjinlẹ̀ náà torí pé iṣẹ́ t'Àròjinlẹ̀ náà ń ṣe ojúlówó iṣẹ́ ni. Èmi kan rọ̀ wá, ẹ má jẹ́ á gbé ìmọ̀ ẹ̀sìn, ìròrí ẹ̀sìn tá a bá ní àfikún, yóò jẹ́ ní tí ó fẹ́ ba ọjọ́ ọ̀la wa jẹ́. K'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Torí pé gbogbo ẹni tí ó bá mọ tí ó kú fún láyé kò lè mọ tó wá ṣe láyé. Gbogbo ẹni tí ó bá mọ tí ó kú fún láyé, irú ẹni bẹ́ẹ̀ ò lè mọ tó wá ṣe láyé. Ẹni tí ó bá yàlè, tí ó bá ṣàgbèrè, yóò ra ẹni ẹ̀ lọ́tọ̀ o. Ènìyàn tí ó bá ṣọdẹ, yóò níbọn rẹ̀, yóò lọ́fà rẹ̀, yóò ládàá rẹ̀, yóò ní ọ̀kọ̀ rẹ̀. Ẹni tí ó bá ṣawo, yóò lọ́pẹ̀lẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́pọ̀lọpọ̀ gbà, eléyìí tó yẹ ká fìfẹ́ gbà, tó yẹ ká fi ìròrí, tó yẹ ká fi rò, ìmẹ̀sìn tá a fi rò, òun ló ń bu ìrìn àjò ayé wa kù. Nínú àwọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ṣe fún wa, nígbà tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀, àwọn èèyàn máa ń sọ̀rọ̀ yẹn dáadáa. Wọ́n á ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣoògùn yẹn, ta lẹni tó ṣoògùn nínú wọn tó wá lówó bíi Dangote? Ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ bẹ́ẹ̀. Gbogbo bí ṣe ń ṣoògùn yẹn tó, ta lẹni tó ṣoògùn nínú wọn tírú ẹni bẹ́ẹ̀ wá lówó bíi Ọ̀tẹ́dọ́lá? Tèmi bá gbọ́, tí mo bá rí, ẹ̀rín ni mo máa ń fi rín. Kí lọ́nà ẹ̀rín yẹn ni pé Dangote, Ọ̀tẹ́dọ́lá, kí ló fún wa lẹ́rìí ìdánilójú pé kì í ṣoògùn owó ni wọ́n ṣe? Kí ló fún wa lẹ́rìí ìdánilójú pé kì í ṣe oògùn owó ni wọ́n ṣe? Màá sọ kíní kan fún ẹ lénìí. Ọ̀nà mẹ́ta lèèyàn máa gbà fi lówó láyé. Ọ̀nà mẹ́ta yẹn ó lè kó àkóónú ọ̀pọ̀lọpọ̀ tí ó kó mọ́ra, ṣùgbọ́n ìlówó èèyàn láyé ò ju ọ̀nà mẹ́ta lọ. Ọ̀nà àkọ́kọ́ ni pé ká ṣiṣẹ́, ká rówó. Iṣẹ́ tẹ́nìyàn mọ̀ tọ́kọ́, kéèyàn ṣiṣẹ́ níbẹ̀ kó rówó. Ṣùgbọ́n gbogbo ohun tí ń jẹ́ṣẹ́ tọ́ ọkọ́ tọ́ ọmọ yẹn, nínú iṣẹ́ yẹn, wàá tibẹ̀ máa rí jẹ, wàá tibẹ̀ máa rí mu, wàá tibẹ̀ tẹ́gbẹ́, bọ́ọ̀ bá sùn
bọ́ọ̀ bá wo. bọ́ọ̀ bá wá tún fi àyè àkókò tó yẹ kó ọmọ fi sinmi tó o bá tún fi àkókò yẹn ṣiṣẹ́ àkókò ìsinmi rẹ bọ́ọ̀ bá tún fi àkókò yẹn ṣiṣẹ́ wàá di mílíọ̀nìà. sọmọ pé iṣẹ́ lákòókò ìsinmi lákòókò àkókò tó yẹ kẹ́lòmíì fi sinmi àtúmọ̀ tó fi ṣiṣẹ́ eléyìí lọ́pọ̀ ọgbà ọkọ̀mọ̀ láàrin àwọn tí wọ́n ń bẹ ní diaspora nínú òyìnbó. ẹlòmíà ni mo ṣiṣẹ́ látàárọ̀ mo tún ṣiṣẹ́ látàlẹ́ mọ́júmọ́. ọwọ́ àánú àwọn òṣìṣẹ́ tiwa náà bí bẹ́ẹ̀ lómi bá ṣiṣẹ́ látàárọ̀ yóò tó tanná láti alẹ́ mọ́jú ni. irú ẹni bẹ́ẹ̀ tó bá mójútó ṣẹ́ ó lè di mílíọ̀nìà. ṣùgbọ́n wọn tó jẹ́ pé iṣẹ́ kékeré owó nílá ńlò rí ọ̀nà méjì ló ń gbà rí o. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì téèyàn máa gbà fi lówó lọ́nà náà jìbìtì ọ̀nà 419 kò sọ́nà tí ò pín sí kò sẹ́nu iṣẹ́ tí ò wà. olóṣèlú 419 ni wọ́n ọ̀nà olè láti fi rówó ńlòṣèlú jẹ́ àfẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ ló kù. ló ṣe jẹ́ pé ẹ máa rí olóṣèlú tó jẹ́ multimillionaire àwọn owó yìí ọ̀nà olè òṣèlú ni ó fi kó. ṣùgbọ́n ẹ lè rí òṣìṣẹ́ tó jẹ́ workers tírú ẹni bẹ́ẹ̀ máa jẹ́ mílíọ̀nìà láyé. báwo ló ṣe fẹ́ ṣe é èlò nígbà báwọn òṣìṣẹ́ bí wọ́n ṣe ń pariwo fáwọn olóṣèlú wa àwọn ìjọba wa pé àwọn fẹ́ ẹ̀kúnwó wọ́n ń fi ẹ̀kúnwó kún owó wọn nítòótọ́ ṣùgbọ́n bí wọ́n ṣe ń fẹ́ ẹ̀kúnwó kún ni wọ́n tún ń sànà bí tí wọ́n ti gbà lọ́wọ́ ọ̀nà tí wọ́n ti lè gbà pọ̀ bí wọn ò rí gbà lọ́nà ti tax tí wọ́n mọ̀ pé ò ní san bọ́mọ rẹ̀ bá rí iléèwé owó iléèwé ó tó gara gbogbo ń tó yẹ ká gbà ní local government lọ́fẹ̀ẹ́ 5,000 10,000 3,000 15,000 25,000 naira nígbà téèyàn bá sí jọ èèyàn ò rí pé ojúlówó owó ni. àwọn tí ìyá lọ́jà bàbá lọ́jà àwọn náà tó fara gbá inú owó tó o bá gbà yẹn tẹ́ ti fún ọ lẹ́kùnwó owó wàá dá padà. ọ̀nà 419 ọ̀nà olè ìlànà kejì téèyàn máa gbà fi rówó. ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà téèyàn máa gbà fi rówó ìlànà ògùn ṣíṣe kéèyàn sóògùn. o lè má lórí ọ̀fẹ́ láti bẹ láàrin olóṣèlú níbi tí wọ́n ti ń di owó yẹn. ìwọ náà wà gbórí kalẹ̀ pé kí lèmi náà ṣe mi mo bá rìn àjọ ẹ̀mí mo fẹ́ lo iPhone 17 wọ́n náà tàn 5 million naira. ìtì ń bẹnu òrí ẹ ìtì ń bẹnu ojú ẹ yóò wá máa wá oògùn ṣíṣe ká. irú ẹni bí ọlọ́run èso oògùn ọ̀nà bìrìbìrì gbọ́ kò sí àánú kan níbì kan gbogbo àánú tó o bá rí àánú yẹn gbà tí kìí ṣe pé n tó o ṣe lọ gbà tàbáwọn òbí tó bí ọ ni wọ́n ti ṣe oore yẹn lẹ̀ lọ́lọ́run á ní kí ayé ọ dá ẹ̀san oore ń padà fún ọ. gbèsè oore ló jẹ́ o wàá padà san o máa padà san ló ṣe jẹ́ pé gbogbo ẹni tí bá ń ṣeré òun náà padà bá rí pàdé béèyàn bá ń ṣe ibi náà láti san lẹ́san fóun náà bóyá kò yọ tẹ́lẹ̀. béèyàn bá jí tó bá ń wúre tó bá ń sọ̀rọ̀ tí bá ń sọ pé oore látàpá òkun oore láti là méjì tọ̀sà yálà òun wí lọ́fọ̀ ni òun sọ lọ́rọ̀ ni òun wú líre ni oògùn owó ló ń ṣe ní tó òṣìṣẹ́ fún tó ní kórí ọ wá látàpá òkun tó ní kórí ọ wá láti là méjì tọ̀sà tó ní kórí ọ wá láti gúúsù kó ní kórí ọ wá láti ìlà oòrùn tó ní kórí ọ wá láti ìwọ̀ oòrùn ṣé wọ́n ló fi bẹ́ẹ̀. gbèsè oore ní àánú kan ò sí níbì kan o ẹ̀san kan kò sì ní lọ láì jẹ́ pé lẹ́san bá gbà á. fún bí àpẹẹrẹ àwọn èèyàn ń pani nípakúpa lákòókò tá a wà ẹ́ wọ́n ń fèdè wọ́n fi ń gba ransom tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀. ọ̀nà tọ́lọ́run wọn gbà fi sàwọn náà lẹ́san pẹ̀lú bí wọ́n ti ń ṣe ń tágbára wọn ká o fúnra ọlọ́run lọ́mọ̀ọ́. àwọn náà padà gba ẹ̀san wọn lákòókò ìgbà tí wọ́n bá ń gbẹ̀san wọn yẹn ayé ọmọ báwọn náà dárò. mi ì sọ pé ṣé gbogbo àwọn tí wọ́n pa ṣé tí mò ń dọ́gbọ́n yí ayé ni pé èèyàn náà ti pààyàn rí mi ò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ náà nù torí mo gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọfá tó sọ pé kàkà kọ́mọ olóore kó jìn sí kòtò ó ní mọ̀nàmọ́ná ó ní yóò ṣiṣẹ́ ìmọ́lẹ̀ rẹ̀ wọ́n lè mọ́ pààyàn rí wọ́n lè mọ́ ṣàbúrú rí kó jẹ́ pé lórí wọn láyé ti fẹ́ máa gba ẹ̀san aburú táwọn náà bá tún ṣe. bọ́ bá kún fún wúre tó jẹ́ ọlọ́gbọ́n èèyàn láyé tí rò rí ẹ̀sìn tí ọ̀sọ́ ọdọmọdé padà ó yẹ kó mọ̀ pé ó yẹ kíran abẹ́rẹ́ ọ lọ kọ́nà okùn tó dí tókùn bá wà báyìí tí wọ́n máa abẹ́rẹ́ tí wọ́n bá kìbọn nú okùn. abẹ́rẹ́ agbanú okùn jáde kó tó di pé ọ̀nà okùn yẹn ó dì í kágbélé ayé ṣe dáadáa kágbélé ayé ṣe rere. kò sí àrídájú pé Dangote oògùn owó kọ́ ló ṣe gbogbo ohun tí ọba yẹ kẹ́ fi wéra wọn ẹ mọ̀ fi wéra wọn mọ́ torí pé káyé tó mọ̀ pé lágbájá yóò ṣoògùn owó gbogbo ọlá téèyàn bá ní tó bá ṣẹ́kù lẹ̀ á jẹ́ pé oògùn èèyàn ni o bẹ́ẹ̀ bá rẹni tó ní ọlá tọ́lá yẹn wá ṣẹ́kù
tó wúlò fáwọn ọmọ nígbà tí ó bá sí láyé mọ́, a jẹ́ pé nínú ogun ẹni yẹn ni o. Ọlá tẹ́nìyàn bá ní tó bá tán lẹ́yìn ìgbà tẹ́nìyàn bá kú, irú ẹni bẹ́ẹ̀ oògùn owó ló ṣe. Ohun tí ọwọ́ rẹ̀ ò tó iná fi gọ̀gọ̀ fà, ohun tọ́wọ́ rẹ̀ ò tó iná ló fi gọ̀gọ̀ fà. Oògùn owó nírú ẹni bẹ́ẹ̀ ṣe, jìbìtì nírú ẹni bẹ́ẹ̀ lù, bàràǹdà nírú ẹni bẹ́ẹ̀ ń dà. Bó ṣe yahoo olùbàràǹdà ni, bìrìbìrì owó ló rí. Bó ṣe oògùn ló ṣe, ọ̀nà tó gbà fi ṣe oògùn tiẹ̀ náà nìyẹn. Kódà tó gbọ́ bọ́ ọba ta tẹ́tẹ́, oògùn ló ṣe, bìrìbìrì ló ṣe, bàràǹdà ló ṣe. Torí pé ní tó náà fẹ́ sóògùn, tẹ́tẹ́ ló fẹ́ ta. Ó fẹ́ sóògùn dogójì ni, ó fẹ́ sóògùn dọgọ́rùn ni. Ẹni ta tẹ́tẹ́ lè jẹ, ó sì lè má jẹ. Èèyàn tó sóògùn, oògùn tó ṣe lè jẹ, ó sì lè má jẹ. Kọ̀ wá tán. Ẹni ṣe yahoo, ó lè rówó yẹn láti wú délẹ̀, ó sì lè má rí owó yẹn tí ó pàdánù. Ọ̀nà ògùn owó nu, ọ̀nà mẹ́ta tí ẹ̀ má gbà fi lówó nu. Ló ṣe jẹ́ pé àkọ́kọ́ owó níní láyé ni pé kéèyàn lówó lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì kéèyàn lówó láyé ni pé kéèyàn lówó lápò. Ìkẹta ni pé kéèyàn lówó ń pamọ́. Gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ tó jẹ́ pé nínú ogun rẹ̀ ní tí ń ṣiṣẹ́ ìmọ̀ lówó lọ́wọ́ ni, wọ́n ì lówó lápò. Torí bó tilẹ̀ kéèyàn lówó kọ́pọ̀ tó, kò ní tówó tí ń bẹ lápò èèyàn. Ẹ mọ iye àpò tí ń bẹ lára ni. Bó tilẹ̀ kówó tí ń bẹ lápò èèyàn kọ́pọ̀ tó, kì í tówó tí ń bẹ nípamọ́. Ẹlòmíì ó lówó First Bank, GT Bank, Cooperative, Access, Wema, Polaris, UBA, CBN. Tẹ́ ẹ bá tún wọnú ilé ẹ̀ báyìí, ó kọ́lé kótókótó fẹ́ ṣe ń bẹ̀, ó tún fi yàrá, ó tún lòdù owó síbẹ̀ ni. Ara owó pamọ́ nù. Àwọn agbowórin bẹ́ẹ̀ bá sẹ́yìn mọ́tò rẹ̀, ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó, àwọn owó tó ní tí ọmọ iye rẹ̀. Kọ̀pọ́nà mẹ́ta. Owó ẹlẹ́ẹ̀kẹrin tí gbogbo ènìyàn máa ń ní láyé, ẹni tó lówó lọ́wọ́ lè ní, ẹni tó lówó lápò lè ní, ẹni tó lówó nípamọ́ lè ní, náà ní gbèsè. Kọ̀sẹ́ntì ò lè jẹ́ gbèsè ọrùn. Wọ́n ti sẹ́ gbèsè ọrùn mi làbẹ́ lọ́rùn rí. Ló sì jẹ́ pé tá a bá fẹ́ ewúrẹ́ bọfá, níbi tá a ti fẹ́ ewúrẹ́ bọfá yẹn, tóru ẹran bá fẹ́ pé, tá a bá ti pa ẹran, tá a bá fẹ́ bọ́ okùn ọrùn ewúrẹ́ yẹn, a ní ti bi orí ibi tí a ti pa ẹran yẹn bọ́ okùn ọrùn ewúrẹ́. Àyẹ̀kú èèyàn kan máa jẹ́ tàn babaláwo. A wà dẹ okùn ọrùn ewúrẹ́ wọn, a dẹ̀ tí ó fẹ̀, a wà bọ́ okùn ọrùn yẹn láti bí ẹsẹ̀, a wà bọ́ tá a fi lọ rè bọ́ níbi ọwọ́ iwájú, a wà bọ́ tí ó fi lọ rè débi ẹsẹ̀ tẹ̀yìn. Lèèyàn máa bọ́kùn ewúrẹ́ téèyàn bá fi bọ́fá. Torí pé ńgbà tí wọ́n ṣẹ́ gbèsè sọ́rùn Ọ̀rúnmìlà, ìgbà tọ́rúnmìlà tí wọ́n ní kó mú okùn ewúrẹ́ yẹn, tí wọ́n ní kó mú, ó kì í bọrùn rẹ̀ báyìí, ó sì bọ́ látẹsẹ̀. Wọ́n so sọ́rùn ewúrẹ́, wọ́n sì fi súre ìrìn àjò. Gbèsè sì tán lọ́rùn Ọ̀rúnmìlà. Ọ̀nà tí wọ́n náà gbà jẹ gbèsè yóò tán lọ́rùn tiẹ̀ náà. Gbogbo táwọn ṣe lákàwé yìí, ọ̀nà tó ní kálukú gbà fi níláárí tó gbà fi lówó lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ló ṣe jẹ́ pé béèyàn bá jẹ́ babaláwo, ọlá apá léèwọ̀, èèwọ̀ wa tó jẹ́ èèwọ̀ wa ni kì í jẹ́ kọ́pọ̀lọpọ̀ bàbá olówó lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe pè bí Dangote yẹn o. Torí pé ńgbà tó bá jẹ́ babaláwo, Ifá lè sọ pé mọ́ṣẹ̀ yìí, Ifá la tọ́nà wa. Níta fẹ́ ṣe yìí, ṣé ká ṣe, ẹ mọ́ ṣe o. Kódà ìgbà míì ń bẹ téèyàn fẹ́ jà, téèyàn bí Ifá lérè, tí Ifá sọ pé ṣé mo ránṣẹ́? Mọ́ wòrí, mo mọ bí mo ṣe, èmi ní gbìjà rẹ. Ifá ó gbìjà ẹni, babaláwo ò ní sàn kankan. Nítorí irú ẹni bẹ́ẹ̀ ó sì rí, yóò sì jẹ́ ìmọ̀. Torí pé Ifá ló fẹ́ gbìjà rẹ̀. Ara wọn ọ̀nà tó fi jẹ́ pé babaláwo, ẹ lè rí pé wọn lówó lọ́wọ́ bíi ti Dangote nìyẹn. Ṣùgbọ́n béèyàn bá jẹ́ babaláwo tó lẹ́kọ̀ọ́ nítòótọ́, ebi ò ní pa á. Kí ni ń bẹ nínú ayé tá a wà lénìí, tá a lè sọ pé nìkan ṣe tá a ní babaláwo ò ṣe? Kò sí o. Irú mọ́tò ẹ̀sìn ọkọ̀ wo ní bẹ́ẹ̀? Irú ilé wo lẹ kọ́ tí babaláwo ò kọ́rú ẹ̀? Ìmọ̀ ìgbàlódé wo lẹ ní tẹ̀ ń lò tí babaláwo ò ṣerú ẹ̀? Kò sí tọ́lọ́run bá ṣe fọ́mọ Lèmọ́mù tí ò ṣe fọ́mọ Abégúndé. Àjọmọ́ fagagbága nínú ayé ni, ìka gbogbo wa ò lè dọ́gba. Ilé ìbálòhùn ó lé yìí bá yọkàn yọnu. Mọ́ṣẹ̀ yìí ni babaláwo ṣe ní ìtẹ́lọ́rùn pé ilé ayé àwọn ọ̀dà kò sì ní tọrọ jẹ, yóò sì mọ bẹ́gbẹ́ pé, yóò sì mọ bọ́gbà pé, yóò sì mọ nítumọ̀ nú ayé. Rántí pé mo sọ fún ọ lẹ́ẹ̀kan pé gbogbo ọlá téèyàn bá ní tí ó bá ṣẹ́kù nígbà téèyàn bá kú, oògùn owó nírú ẹni bẹ́ẹ̀ ṣe. Àṣírí lè mọ́ tù ú nígbà tẹ́ni yẹn ń ṣe. Ṣé bí kíní mẹ́kúrì àbí nǹkan tí wọ́n máa ń sọ yẹn? Béèyàn bá rí ebọ́ láǹjànù tí wọ́n fi máa ń pè tówó sì kùnú ilé. Bírú ẹni bẹ́ẹ̀ bá rí tí wọ́n bá pe àlùjànnú owó ntọ́ bá gbówó yẹn tówó bá kùnú ilé, kí ni irú ẹni bẹ́ẹ̀ ṣe? Kò lówó bíi Dangote. Ọmọ tí Dangote ṣe, ọmọ tá ti kù ṣe. Ká ní Dangote bá ń bẹ nínú òṣèlú, ilá máa sọ pé ó díwó ìjọba ni. Ọlá pé kò ṣòṣèlú ńlọ́jẹ́ kásìrì tiẹ̀ ó bò lọ́nà ògùn owó tóun ṣe.
oògùn owó ló ṣe. Gbogbo ọlá téèyàn bá ní, téèyàn bá lè àkáǹtì pé ọ̀nà báyìí ni mo gbà tí mo fi rí gbogbo ẹ̀. Owó kàn dé láàárọ̀, owó ń dé lọ́sàn-án, owó ń dé lálẹ́, oògùn owó ni. Ọ̀nà tó gbà ṣe ni ọ̀sọ́ fáyé. Ọlọ́run ọba ni ò tú láṣìírí. Báṣìírí bá tú ni èèyàn mọ̀ pé rẹ́rẹ́ rún. Kọ́lá ó ṣẹ́kù nígbà téèyàn bá kú. Ẹni ń ṣàpẹẹrẹ pé lágbájá yìí oògùn rẹ̀ ọmọ lọ́wọ́. Nẹ́sẹ̀ máa ń sọ pé ohun tá a bá jìyà fún wọ́n ní kì í tọ́jọ́, ohun tá a bá fara ṣiṣẹ́ fún ẹni máa pẹ́ lọ́wọ́ ẹni. Ìmọ̀ pẹ́ yìí lẹ́sẹ̀ rí babaláwo. Èèwọ̀ ìní ẹ̀ jẹ́ kí babaláwo kọjá ìyá rẹ̀ torí pé kẹ̀hìnkẹ̀hìn tá a mú wẹ òkú kò ṣe é mú wẹ lòmíì. Ọ̀nà iṣẹ́ tí wọ́n ṣe tó jẹ́ fún wọn ni. Ifá lè sọ pé kẹ́lòmíì ọmọ ṣe kò jẹ́ fóun nìyẹn. Ara tí ń fàṣòro nínú àwọn ohun tá à ń pè lẹ́sìn wọ̀nyí rèé. Torí pé gbogbo ohun tí ń jẹ́ ní ayé ò lè máa lo ideology ẹyọ kan ṣoṣo. Nígbà tá a bá sọ pé ẹ mọ gbákàwé Tinubu o fún bí àpẹẹrẹ Ògbómọ̀ṣọ́ ọmọ ajíjẹka kó tó mú kọ yan gan. Ọ̀yá bí l'Ógbómọ̀ṣọ́ ti jẹ́nu. Èèyàn ò lè fi iyán bá Èkìtì ṣeré. Iyán èèyàn ò lè fi bá Èkìtì ṣeré o. Ajá jíjẹ èèyàn ò lè fi bá Oǹdó ṣeré. Ìbàdàn ń jẹ láfún bẹ́ẹ̀ sì l'Èkó sì ń jẹ iye ta ń pẹ́pẹ́. K'Ógbómọ̀ṣọ́ wá sọ pé bá a bá ti ń jẹ kà láàmú mùkọ yan gan lé ìṣòro dé. Ara tí ń fa gbọ́n mi sí omi ò tó ìṣòro ẹ̀sìn nílẹ̀ wa nù. Ẹ gbọ́dọ̀ sọ fún mi pé tí n bá fẹ́ yàgbẹ́ ní fòkúta méjì ṣẹ̀ṣẹ̀ báyìí ẹ wàá fọ́ lẹ́rán bí ẹni ọ̀fọ́sẹ̀ níbi ìyàgbẹ́ mi rárá o, kò ní jọra wọn. Bẹ́ẹ̀ yẹn bá ń ṣe bẹ́ẹ̀ lápá abẹ́ o kò rí bẹ́ẹ̀ lápá abí. Láṣẹ ráwọn ìtàn sọ pé wọ́n gbógun ti ṣẹ̀ríà, wọ́n gbógun ti kinní kan, wọ́n ń ṣe kinní kan, wọ́n ń ṣe nǹkan kan, wọ́n á gbógun ti. Àwọn kan ló ní ṣẹ̀ríà, àwa kọ́ la ní, àwa ní tíá. Gbogbo ayé ni ó máa lo ètò ìṣèjọba wọn lọ́nà tó gbà fi bá ìgbé ayé wọn, ìrọ̀rùn ayé wọn, ètò ayé wọn tó gbà fi bá mu. Á tù wá bà fún wa láṣẹ Èdùmàrè. Ire o.